wàhálà ẹni Sàlámì ṣe tó fi kú ó san gbèsè ẹ̀mí ẹ̀fẹ́ bọ́ ohun tẹ́yìn ṣe tẹ́bi bá yá àwọn kan jẹ́ òun ni Sego ṣe ń sì tó dìrọ̀rùn the same branch tẹ́tí gba 6 million lẹ́ẹ̀nìkan tẹ́ gba 20 something million lẹ́ẹ̀nìkan the same branch yẹn ń sìn ní Sego nìkan lọ san 2 million naira tọ́dẹ̀ sọ 200,000 owó kìíní lánàá kan tá a bá fẹ́ ṣe inauguration gbogbo àwọn olówó èlé ti mọ̀ wá gbogbo àwọn olówó èlé ń sìn náà wọ́n ti liquidate wọn ọ̀rọ̀ jàtà mọ́ bẹ́ẹ̀ ṣe pé olówó èlé kò lè ran Sego oore ló ṣe o mo rí kan state council recently ó bá mi níjọ́ púpọ̀ mo dorí kodò mi jábọ́ lójú mi Hausa ni máa ẹ iná ọlọ́kadà ní ọjọ́ tí màá ń sọ̀rọ̀ ẹ níwájú state chairman omi ń jábọ́ lójú mi kí irú ayé wo láti bára wa yìí Ọlọ́run àlàwà èèyàn kó fún yín kóun fẹ́ wà sí kẹ́ ẹ fẹ́ fi òun sípò ẹ fi sípò ẹ dáwó padà fáwọn olówó ẹ wá ní kó lọ ta property ẹ máàlù tí mo sọ yín sìn ó ń para state council Alhaji Mustapha Adekunle Sego sọ pé kó fọkàn ẹ̀ balẹ̀ kó má ṣe rẹ̀ léṣe o àwọn máa bá àṣọ àṣọ tó yẹn out àìmọye bẹ́ẹ̀ Alhaji Mustapha Adekunle Sego sọ títí ẹ̀yìn deputy mi tó gba 10 million lọ́wọ́ ẹ̀ Alhaji Mustapha ló sọ ẹ wo condition ní tó gba 10 million lọ́wọ́ ẹ̀ èèyàn tó ní partial stroke ẹ gba 10 million náà lọ́wọ́ ẹ̀ fẹ́ fún zone ẹ̀ fún ní unit ẹ̀ dẹ̀ dáwọ́ padà ẹ̀ mọ irú yẹ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ẹ balẹ̀jẹ́ bọ̀nà jẹ́ ẹ kó wa sí wàhálà ẹ wá lọ lọ́jà obìnrin sọ́tẹ́ẹ̀lì ó ní ẹ fẹ́ sàtọ́gẹ́ ẹgbà lọ́wọ́ mi ò mọ ibi tó kó àwọn tó kù sí mi màá tó fún bọ̀ mo sì mọ méjì mo màá tó gba méjèèjì yẹn lọ́dún yẹn lọ́rùn national secretary l'Abuja Adoyaro Abadoyaro kan ló kàn mo kàn rí kó ẹ̀sùn kan lọ́wọ́ ẹ̀ wọ́n á ní kébì gbé lọ tàbá gbé mọ́tò d'Abuja ní Adoyaro bá ní òfẹ́ mọ́tò tàn gbé wa mo bá ní kẹ́ni tó gbé lọ́ máa gbé bọ̀ wọn kọ́ sọ́run ti gba mọ́tò lọ́nà ni mo ní láti lọ ra Sienna mi mo gbé lọ fún Adoyaro mo tún lọ ṣe fẹ́ǹsà kan bíi blue color báyìí tá a gbé lọ lọ́jọ́ yẹn ẹ mọ̀ pé mi ò sábà ń wo social media mẹ́ bí èlò kan gbèmí jọ́ kejì pé òun ti rí fẹ́ǹsà wọn post ẹ̀ birthday gift fẹ́ǹsà tá a gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà yẹn báyìí wọ́n pè ní Aisha kìíní kan náà máa fi gẹ́ yẹn òun ló ṣe kíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn gẹ́ ìyẹn ẹ̀nà gbé fẹ́ǹsà tó ń sọ fún ṣe Aisha Lawal fẹ́ǹsà mi wà lọ́wọ́ ẹ̀ tí ó wáyé pé mi ò mo ti kówé fún nígbà ìmọ̀ àgbà padà èmi ni mo ra fẹ́ǹsà tó ń gbé fún àwọn kọ́ máa rí yẹn náà ló ṣe ń gàgà báyìí ló pòsì fẹ́ǹsà mi mo ní tẹ́mà ní màá lọ kó fẹ́ǹsà bí ẹni pé ní lọ ra ẹ̀pà àti gúgúrú wá fóònù tí mo mú dání ọ̀gá mi ó gbà more than 10 lọ́wọ́ mi fóònù yìí Olúṣe sí Ìkẹjà mo gbà ní fóònù lọ́yẹ̀ mo fẹ́ lè sàkóòlù tọ́lá ìpè báyìí Olúṣe sínú wa ní kókó wá fóòdì mi láìkí fóònù yìí gbà yẹn wọ́n gbà tí mo rà títí tí mo rà fún mi náà bínú kẹ wà ó ṣe pè fún mi náà ni wọ́n dẹ̀ ní máa ra fóòdì wá èmi náà tẹ́ bá lọ rà mo fi ra fóònù yẹn lọ́dún yẹn lọ tí ì rí nǹkan kan màá bẹ̀rẹ̀ pẹ̀lú yín gidi gan I have the time the only person tó lè stop me ni state chairman màá expose gbogbo aburú tẹ́ ṣe pé ẹ pè mí lára burú èèyàn màá expose gbogbo aburú yín pátá àfi tí n bá mọ̀ tí mi dẹ̀ evidence ẹ̀ lọ́wọ́ mo ti ń package gbogbo evidence gbogbo mọ́tò mi tẹ́ fọ́ ó wà lọ́wọ́ mi gbogbo mọ́tò mi tẹ́ sún ó wà lọ́wọ́ mi ilé epo mi tẹ́ bàjẹ́ ó wà lọ́wọ́ mi ọmọ tẹ́ pa kéèsì ẹ̀ wà nílẹ̀ gbogbo evidence yín bàbá yín package ẹ̀ pátá enough is enough tí wọn bá lè bá ẹ sọ̀rọ̀ ipe kó shut up your mouth ìjọba tó ga ẹ ṣe ó wrong pátápátá n tó ní láti ṣe ni kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó bá ní ṣe mo ṣàbúrú sí olú ọmọ rí mi ṣàbúrú sí rí aburú kan ni mo lè ní mo ṣe aburú tí mo dẹ̀ ṣe náà mi lè rí láyé ìyá aburú kí ni nígbà tọ́rọ ẹ dójú ẹ̀ tí mo lọ bá bàbá mi Jagaban the president of Nigeria tí mo lọ bá wọn l'Abuja pé bàbá ẹ gbà mí ó lọ ọmọ ti fẹ́ bà ayé mi jẹ́ gbogbo mọ́tò mi náà ti fọ́ wọ́n ti bà ilé epo mi jẹ́ bàbá ẹ ṣàánú mi tí mo lọ bá bàbá tí bàbá ní ìsìjà wà fọkàn balẹ̀ màá caution ẹ̀ sìn immediately bàbá ní kí n máa lọ kí n fọkàn mi balẹ̀ kò sí problem
mo á kò lọ́dọ̀ bàbá àìsí ìdèbí airport tí mo ti máa wọ flight dé Èkó padà wọ́n tún ti pè mí pé màmá ẹ pé kí màmá ẹ má wá ṣọ́ọ̀bù mọ́ látọ̀lá lọ o wọ́n máa pa o mo ní ìyá mi ègé kí ló tún dé mo wá níbi tọ́rọ̀ olómọdé yìí ọ̀rọ̀ olú ọmọ yìí ṣe sọ fẹ́yàn mọ́ wọ́n ní màá lọ fẹjọ́ olú ọmọ sùn Ọlọ́run bóyá mo lè sọ́pá burú kan ṣe tí mo ṣe fún díẹ̀ mi ìdẹ́ṣábú mo lọ fẹjọ́ ẹ̀sọ́ Ọlọ́run nígbà tí mo dé Èkó padà mo sọ fún alájà pé má lọ ṣọ́ọ̀bù mọ́ wọn fẹ́ pààyàn mo sọ fún ọlọ́pàá mi dúró ti alájà ń lé wọn gbọ́dọ̀ jáde mọ́ wọ́n wà ní complete 3 months wọn jáde mọ́. mo ra tíkẹ́ẹ̀tì mo lọ bá Ọlọ́run ní Kábà mo ní ìwọ Ọlọ́run mi wá torí kankan torí olóòmọ ni mo ń tà wá mi ò mọ̀ bóyá ó pé méjì àbí ó pé méjì bọ́ mo sunkún sọ́lọ́run lọ́rùn mo ní tó bá jẹ́ Ọlọ́run wọlé wà láàyè tí ò sẹ́lómi tó ń gbaṣẹ́lẹ̀ tí ò sẹ́ni tó ń ṣíwọ́ fún tí ò sẹ́ni tó ń Allah mo sọ fún Ọlọ́run mo ní olú ọmọ ó pa mí lẹ́kún Ọlọ́run n tó tọ́ sí bá mi ṣe fún ẹ̀ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ tó lé ọ̀rọ̀ tí mo mọ̀ pé ẹ̀ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ ni mi ìṣàbú sí ẹni dáadáa ni máa ń kódà tí n bá jí láàárọ̀ tí mo kásù bá tàn màá tún bẹ lọ́run ọ̀gá wa Ọlọ́run bá mi dúró tì Ọlọ́run bá tọ́ sọ́nà because mo tún rí wáyé pé ẹni ìkọ́ ó dẹ̀ káwọn sọ gbé ẹ̀ ló ń tì ṣe aburú sí mi lẹ́gẹ́sì bóyá èmi lára burú bẹ́ẹ̀ ni àjọmọ̀ mo tàwáfù mo ti pé ó ṣe pé méje tí mo tàwáfù ni àbí òpè méje kò yé mi mọ́ wọn á dúró wọn á ṣe náà fún lára ká méjì wọn á sọ fọlọ lẹ́yìn tí mo sọ fọlọ tán mo ṣe àtàwáfù méje ó wá pé ṣàtúnná fúláṣì ibẹ̀ ni mo ti fẹ́ jẹ́ ẹ̀san Ọlọ́run mi ì ṣoògùn mi ì sì gbẹ́rẹ́ rí mi ì ṣoògùn rí mi ì ṣe ọkàn rí bí mo ṣe ṣiṣẹ́ mọ́tò láyé mi tán máa ní èèyàn bọ̀gùn mi ìbọ̀gùn rí Ọlọ́run nìkan ni mo ní Ọlọ́run yẹn tó fún mi púpọ̀ ẹni tó ní kò ní exist mọ́nú union láyé tálùkì àwọn máa fi dé presently I'm the one of the status quo pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àtàwọn aládùúrótì ọmọ etí ọgbà lọ mi kí ló jẹ sẹ́nà ṣàmà mo fi jọ́ tí máa pàdé Ọlọ́run búra fún ẹ Alhaji Mustapha Adékúnlé Seko gba wọn náírà lọ́wọ́ mi kó tó fi mí sí status quo kò gba wọn kọ́bọ̀ lọ́wọ́ mi kó tó fi mí sí status quo àwọn kan tún ṣe àwọn kan bàjẹ́ ìjọba àná tí Musiliu ṣe kò yẹ kó yẹ máa fàlájì sínú orúkọ ẹ kò deserve Alhaji má gbàgbé Zuzu o lọ dá owó àríbidé sí padà fún àwọn ìyàwó ẹ o bọ̀ ẹ̀tọ́ wọn ni tó bá lọ fún Ọlọ́run àbí ẹ wọ Zuzu yẹn nítorí ẹ gba owó lọ́wọ́ yẹn fún nípò ẹ dá owó ẹ padà fún Ànábì sára ní tó kú wá kọ́ kú níta gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ní pé kábìrì pé ṣókù yìí ta ló jẹ lówó tàbí ta ló jẹ òkú lówó Zuzu ó jẹ àríbidé sí lówó lọ san o kọ́lọ́run tó dé sí ẹ o di ẹfọ́ zónù wẹ́lẹ́wẹ́lẹ́ ẹfọ́ unity wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ da gbogbo ṣẹ́rú ẹ ṣe bó ṣe wù wọ́n. I invest my money in transport sectors. I invest my money in oil and gas. I invest my money in education. I invest my money in the farms. Èwo ni wọ́n invest yẹn sí? Àti ilé mẹ́tò ń ṣiṣẹ́ ní wá sìn. Ó dọjọ́ alẹ́ nígbà tá a bá rìtáyà. Gbogbo farafosò tẹ́ ń ṣe yẹn, ó da alẹ́ fún yín ẹ tó mọ̀. Wọ́n yọ mí níṣẹ́ fún ọdún kan àti oṣù mẹ́ta. Mi ì sí lẹ́nu iṣẹ́. Ó wá rí mi tí mo tọrọ jẹ. Ìyẹn ní kí n má ro ọmọ mi san ní Canada. Ìyẹn ní kí n má ro ọmọ mi san ní Germany. You're a stupid man. Nígbà tó ń yọ mí níṣẹ́ yẹn gan, mo tún ráyè mójútó ṣẹ́ mi dáadáa. Àwọn tó bá súnmọ́ mi yẹ kó study. Nígbà tó ń yọ mí níṣẹ́ ni mo kọ́ secondary school. Nígbà tó ń yọ mí níṣẹ́ ni mo kọ́ Central Mosque. Nígbà tó ń yọ mí níṣẹ́ ni mo kọ́ mini estate. Nígbà tó ń yọ mí níṣẹ́ ni mo kọ́. Because mo á ráyè láti mójútó àwọn nǹkan mi gbà yẹn. Òpònú tó sọ pé union ló kó. Oníkálùkù ló ní tó fowó ẹ̀ ṣe. Ọjọ́ alẹ́ ló máa talk. Àwọn kan ti return di union lánàá. Wọ́n ní ìdọ̀la. Wọ́n prepare ara wọn.
lọ́wọ́ Alhaji Tajudeen Agbede. They have retired in the Lagos State Council. Wọ́n máa yan fanda ni because wọ́n ti prepare ọjọ́ alẹ́ wọn lẹ̀. Nígbà tẹ́yìn wá mẹ́kì lẹ́bi tí ń ṣe. Máa ẹnu sọ 10 million naira fún zona chairman ọlọ́kadà. Wọ́n fẹ́ ṣe zona chairman. Lọ́dọ̀ Alhaji Musiliu Ayinde Akinsanya. Ó nígbà tó máa rí pé wọ́n kárúkọ àwọn zona chairman jáde lòun bá lórúkọ òun. Wọ́n bá lọ bá wọn lé pé ẹ̀mí náà fún àwọn náà máa ṣe létà. Ó ní tí àwọn forúkọ òun sí. Ó náà bá kí wọ́n tẹ́sí láìfò òun àmọ́ tó ń lè gbà. Ó náà wà lọ bá kan náà ọ̀gá wa mẹ́ẹ̀ àwọn ẹ̀ tún mú òun lọ bòun tó lọ yá 3 million lọ kó fáwọn tóun jẹ ní 10 million pé kọ́ tẹ̀lé relief òun díẹ̀ gbèsè wá di méjì wọn ń wọ̀ òun tẹ́ bá dẹ̀rí máa nà mélòó lára ẹ̀ kò ju ṣáṣá báyìí lọ. Wọ́n àtẹ̀jẹ̀rú èmi tí mo tóbi díẹ̀ bí wọ́n bá jó mi kú